ìsìnkú yìí ò ní sórí rẹ̀. tí màláìka bọ̀ tí yóò bá lè béèrè question ní Yorùbá kò ní di answer nìyẹn. bẹ́ẹ̀ni tí màláìka bá ti dé báyìí tó yẹ pé ọ̀gbẹ́ni ta lọ́lọ́run bó ni ọmọ ìyá kàtẹ́ pé ó possible fixa wá yẹ pé ìwọ̀n rọ́bùkà ń sọ fún ni pé ò ní sórí pẹ̀lú ká rẹ̀. Baba God ẹ káàsán ẹ dákun àwọn nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ ṣe fún mi yẹ yìí ni mo ti kọ sínú sheet of paper yìí. Number 1 ẹ dákun mo fẹ́ kẹ́ ẹ ṣe. Speak English. Research you. Nínú ọdún yìí mo fẹ́ ra kẹ̀kẹ́, nínú ọdún yìí mo fẹ́ ra gbogbo ẹ̀, nínú ọdún yìí mo fẹ́ kọ́lé. Bọ́ọ̀lù àwọn ṣe yọjú sókè ni mo yẹ kó yá speak English. Ó kàn mú wèé báyìí. Ìwé tó kọ gbọ́ ẹ̀ sí ó kàn ra ya, ó kàn jù ẹnu ni. Àní ó kàn sí ìṣẹ̀ padà nù, ó rò pé Ọlọ́run ilé òní kan sí. Kò ní di answer. Ó ti lísì ogo, kọ́mẹ́dì ni o, ó ti lísì ogo tó fẹ́ bẹ́ lọ́dọ̀ Ọlọ́run, ó ti lísì ẹ̀. Ó ní Ọlọ́run ya, ìwọ̀n tí mo fẹ́ ni. Ọlọ́run kan sọ láti ṣe ọmọ kò yá speak English. Ó kàn wò báyìí. Ó kàn wòrè, ó kàn ràwé, ó kàn jùlẹ̀, ó kàn ṣe padà ní. Nítorí sọ ni pé Ọlọ́run ilé òní kan ṣe. Nígbà tí ó ṣe lẹ́ní kan ṣe, ó wá sọ pé kí n ṣèdè kẹ́kẹ́ sí. Ọmọ ìyá mi ní ọ̀sìn Ìsìlámù. Sẹ́ra àwọn ìyá yín. Àwọn ìyá ní ọ̀sìn Ìsìlámù. Kí ni ìtàn ìmọ̀ torí àlẹ́mọ́kà? Kí ni ìtàn ìmọ̀ wíwé àlẹ́mọ́kà àtàn ìmọ̀ torí àlẹ́mọ́kà? Tí wọ́n ní dẹ́wọ́ kẹ́mi lọ́la àjí, dẹ́wọ́ kẹ́mi lọ́la àjà. Tẹ́ òun ló sí lórí. أي واحدة؟ لا أنا قبل خالي ما كنت شغال وربك لا مو عندنا الشكل خلاص أنا حطيت إيدي على اوكي خلاص هذه حق انت تبي هذه وانت أنا أبي هذا وانت تبي هذه حق بطلال مبروك هاي حق فردوس وخر طبعا الله nífi náà kejì rẹ nígbà èyí jẹgbọ ẹ àwọn ìyá Muhammadu ṣé bí Muhammadu ṣe kó ṣe tẹ́tẹ́ tí Muhammadu ṣe tẹ́tẹ́ lé Muhammadu ló kọ́ yín ni àbẹ́yìn lẹ kọ́ra yín àwọn tá a fẹ́ fi wà jọ nu sẹ́ẹ̀rì àwọn alájí làájì nílẹ̀ arábù tẹ́tẹ́ ni wọ́n ta ṣé mo fi báńkì náà yín tí ń fa sìgá gbogbo àwọn tẹ́ fẹ́ fi wà jọ nu ìwà wo ló jẹ́wọ́ ọmọlúwàbí nínú wà tí àwọn aráàbù tẹ̀fẹ́ fi wàjọ tó ń wuyì wọn òye ó ta tẹ́tẹ́ wọ́n ta tẹ́tẹ́ wọ́n ń gbé ké báyìí bẹ́ẹ̀ ó wá di pé òun ti jẹ́ bẹ́ẹ̀ sọ́ di wàhálà nù ìwà àwọn aráàbù lẹ́rìí hùn àwọn aráàbù ta la fẹ́ tẹ̀lé báwọn sì mọ́ wùwà tiwọn nù wọn ò lè wù jù bá ń lọ tipẹ́tipẹ́ láti mọ́ sọ pé àwọn aráàbù tí a fẹ́ tá à ń ṣe wípé a fẹ́ alọ́gbẹ̀sí wọn yìí kò sọ́nà nǹkan tán gbàdá tó wa kò sí nǹkan kan tán gbàdá tó wa ó kàn dùn mí pé nǹkan tí wọ́n wùwà nǹkan tí wọ́n ló mọ́ wùwà ni aráàbù tí ò lè gbèjà ara wọn aráàbù ni àlè muslim àkùlé muslim mùsùlùmí àti mùsùlùmí ọmọ ìyá adé wa kí aráàbù kó kàn lọ́ọ́ lú wọn kó lo 50 years ńbẹ wọn ò ní fọ́nwó ìgbèlú ẹ lọ sí Amẹ́ríkà ẹ lọ sí US ẹ lọ sí UK àwọn ọmọ aláwọn ọmọ táyé pé wọ́n ti fọ́nwó ìgbèlú bẹ́ẹ̀ tán ti di medical doctor ẹ lọ sí US ẹ lọ ọmọ Yorùbá táyé pé medical doctor ń tẹ́kùn lọ́gá wọn ẹ lọ sí UK ẹ lọ Yorùbá táyé pé oríṣiríṣi láàrin làwọn ọmọ wa Yorùbá dìmú táyé pé ọ̀gá náà jẹ́ ń bẹ̀ sọ́ọ̀mọ Yorùbá tí mo fún ní ìwé ìgbèlú ní Saudi Arabia sóun ni yóò padà di post yẹn kan dìmú tẹ́ a fẹ́ mọ àwọn tó ń gbà lálejò jù ní Saudi Arabia tó jẹ́ ọmọ ìyá wa obìnrin ni iṣẹ́ kí wọ́n ṣe ń bẹ̀ tẹ́lá àwọn fídíò yẹn bá mi gbé wọlé o àwọn ọmọ atọ́mọ́ fi àwọn ọmọ ìyá wa obìnrin tọ́mọ́ fún kólékì ní kiripalọ̀ ní Saudi Arabia wọ́n wà fún wọn ní iṣẹ́ ọmọ ọ̀dọ̀ táyà fún wọn ní iṣẹ́ ọmọ ọ̀dọ̀ ọ̀gá wọn wọ́n àwọn fún kólé wọn kì í nínú sitting room wọ́n fún kólé àwọn ọmọ ìyá wa kì wọ́n bá wọn ṣe ọ̀rẹ́ ká pàjẹ́ ọ̀rẹ́ pípàjẹ́ náà bá wọn ṣe ẹjẹ́ àgbà tá ìgbà tó wá ti ń bá a sọmọ ọ̀dọ̀ a kò lè mọ fokó sí ndì ẹ̀yin Saudi Arabia ẹ̀yin Arab ẹ̀yin ó sì ká àwọn ọmọ obìnrin tí ẹ kù wọn pamọ́ ẹ fi wọn sínú àhámọ́ tẹ bá fà àwọn ọmọ tiyín sínú àhámọ́ àwọn ọmọ tiwa ẹ wà máa lù wọn nílò omi òjò ẹ máa lù wọn lú ẹrú tẹ bá ti wá tẹ ẹ sì gbẹ sí yín débi àwọn kùrẹ́ ọmọ ìyá wò ló wà nù pé àwọn ọmọ wa tó bá dọ̀ yín kẹ mọ lù wọn lòkulò kẹ mọ lù wọn lómi òjò kẹ mọ bá wọn sùn. tó bá fẹ́ mọ rúwà tí ó jìṣẹ́ kan tó bá ti lọ́wọ́ ara àwọn ìran tó bá kù náà ni ó ọ̀dà mi ẹ̀ ní dáàmú fún tẹ̀sán tó bá fẹ́ mọ rúwà tó jìṣẹ́ kan tó bá ti lọ́wọ́
lọ wùwà táwọn ọmọ ìyá rẹ̀ tó kù lórílẹ̀ ń bẹ̀ lọ wùwà tí wọ́n ń wù táwọn wùwà tí Muhammed wù ara àwọn Saudi ló ti mọ wùwà tí Muhammed wù kì í ṣe pé ó wà níbi àbákan tó dá mi pé torí bàbá lókè odò ìfà tiwa wọn dáa bàbá lókè odò ìfà wọn àfi bí wà lóbi mọ̀ mọ́ irọ́ bàbá lókè odò bàbá sálẹ̀ odò lè fi wájọ́ bàbá ní lábìrán kò lè fi wájọ́ àlóbi mọ̀ mọ́ láìdáì àwọn abá tiẹ̀ tó yẹ kó fi wà jogun ó fi jọ Ṣàngó ó fi Jésù ó fi àjọ Ọ̀rúnmìlà ó fi àjọ bàtà àwọn tó lè fi àjọ nìyẹn torí àwọn tó bí àwa nìyẹn agbó e fi ogun ọ̀tẹ̀ ìjàgídíjàgan kọ̀ọ̀kan àwírọ́ àwọn tó lè fi àjọ nìyẹn bọ̀ tó wá láwọn tó ń fokó léyàn tiwọn àwọn tó mọ̀ fi àjọ nìyẹn torí ọ̀rọ̀ sẹ́ẹ̀sì kò ń sẹ́sẹ̀ dọ́ Muhammed. ìwọ ọmọlúwàbí dáhùn wú àfijọ́ mọ̀ọ́mọ̀ ọ̀rọ̀ nílà láfijọ́. torí gbogbo story Muhammed tán sọ gangan tó wà ní àdìtì o bẹ́ẹ̀ ká má fi bẹ̀ sí yín jẹ́ sáwọn pé Muhammed ti sọ̀rọ̀ fún wa yẹn nígbà tí mo gbọ́ ti sáré sáwọ́ díẹ̀ fún ọdún ọ̀dọ̀ Muhammed olómòfin pé ká fẹ́ àwòmẹ́ni wa mọ́ síná wàá sùn lọ sáwárù bàbá ó lè gbọ́dọ̀ fẹ́ ju mẹ́rin lọ nígbà tí Muhammed tó fẹ́ mẹ́rin tán nígbà òya táwọn ọmọ ẹ̀yìn ẹ̀ kú bó ṣe ń gbàyàwó wọn nù wọ́n sọ pé akílódé tí Muhammed fẹ́ ju mẹ́rin lọ wọ́n sọ pé ó kàn gbàyàwó yẹn ni ó kàn sọ Allahu ló pa láṣẹ kó ipe ọmọ ẹ̀yìn tó wájú kó fẹ́yàwó mọ̀ bọ̀yàwó ìwà pọ̀ mọ́ àwọn mùsùlùmí ṣùgbọ́n kó bá wọn sùn o ẹjọ́ bó lè ṣe lójọ́ pé ìyàwó mi ni ìsìn bá sùn bó lè ti fẹ́ rojú èyàn òótọ́ ni Muhammed fẹ́ bọ̀ Muhammed ò bá sùn Muhammed ó ń gbókò pamọ́ tó ti ń sídìí lẹ̀ tí Muhammed tóbi bá ti ń sídìí lẹ̀ ó ń gbókò pamọ́ ni àbí ó wà sọ́wọ́ obìnrin pé yẹn kàdí mọ́ jókòó mi lásán yìí ní bọ́ọ̀sùn sọ́dọ̀ nù tó tí ẹ bá fẹ́ mọ wúwà tí àwọn kan ń wù ara àwọn tó kù ń bẹ́ẹ̀ náà lẹ́tì mọ́ wúwà tí tó ṣiṣẹ́ tó ti wọ́ wù ìdí ni tí àwọn ọmọ táwọn ọmọ bá sáré tó wà mẹ́rin sí fi wò pé ó sọ categorically pé Islam táwọn ṣe kò fi ẹ̀sìn tó fa ẹgbẹ́ gbàláfíà ọmọ bá Saudi kò fa ẹgbẹ́ gbàláfíà àwọn kúrò àmẹ́ǹdì àwọn kankan ń bẹ̀ ìdí ni tó fi sọ sí pé nísìnyí báyìí o a fẹ́ kí wọ́n kọ́ ṣọ́ọ̀ṣì Saudi Arabia náà mo ò sí bẹ̀rẹ̀ sí ní kọ́ o wọ́n ṣe àìsófin yẹn ni o òfin yẹn gan wọ́n sì tún ṣẹ̀kẹ̀ lọ pé ṣé ká gbà àbí ká má gbà ẹ máa gbọ́ tí Islam bá dé lu òun lò wọ́n fẹ́ dominate wọ́n fẹ́ kọ́ mosque síbẹ̀ wọ́n dé Rome wọ́n kọ́ mosque síbẹ̀ wọ́n dé Israel wọ́n kọ́ mosque síbẹ̀ wọ́n dé Igba wọ́n kọ́ mosque síbẹ̀ wọ́n dé US wọ́n kọ́ ojú UK wọ́n kọ́ mosque síbẹ̀ ẹ wá sọ pé ibi tí Islam ti wá ẹlẹ́fẹ́ kọ́ church síbẹ̀ àwọn wà ní Igba ẹjọ́ irú wà wò nìyẹn àwọn ọmọ ẹni tí wàá rí pé irú Islam kò làwọn ṣe yìí táwọn wà friendly wọ́n wá sọ pé àwọn ò tún òfin àwọn ṣe àwọn ò mọ̀ kọ́ mọ́ ṣọ́ọ̀ṣì àwọn gbà kún ó kọ́ ṣọ́ọ̀ṣì sí Saudi Arabia náà èyí ò lè practice ẹ̀sìn tó bá wù àwọn àfáà nǹkan yẹ ní Nàìjíríà bí ilẹ̀ Yorùbá wọn níyẹn ọmọ yẹn aṣọ́gbà gòdù ó ní ọmọ yẹn ó ń bà Islam jẹ fún wa ni Islam bàbá tiẹ̀ àbí Islam bàbá tiẹ̀ ń bà Islam jẹ fún wa ni Islam bàbá tiẹ̀ ní bàjẹ́ ni àbí Islam bàbá tiẹ̀ kò sí bá a ṣe fẹ́ ṣe àṣà wọn táyọ̀ ká fẹ́ fún àjọ Muhammad tẹ́yìn máa ti fún àjọ Muhammad èyí máa mú díẹ̀ nínú wa Muhammad náà ẹ mú díẹ̀ nínú Arab ìwà Arab kò sí tó fàyè gba ìfẹ́ ń bẹ̀ bóyá tó jẹ́ pé gbogbo ibi tí wọ́n máa ti gbé Islam dé wọ́n máa gbé ṣe lógun ni wọ́n máa ń dòdò pé kẹ́ẹ̀sì ẹ̀sìn yẹn by force. ok fún àpẹẹrẹ tí wọ́n bá Christian jiyàn ọ̀rọ̀ ẹ̀sìn lẹ́yìn kẹ́ ẹ mọ scope ara yín kẹ́ ẹ ara yín fà kẹ́ ẹ mọ scope bọ̀ tí wọ́n bá mùsùlùmí jùlọ ọ̀rọ̀ ẹ̀sìn jù yóò sọ dìjà kí ló dé tẹ́ pé fún mùsùlùmí sọ ọ̀rọ̀ ẹ̀sìn dìjà mùsùlùmí yóò torí pé yẹn wọ́n lọ́mọ kan bú Muhammed ó bú prophet ó yá ẹja dáná sun àwọn wèrè tí bí náà gà ó jẹ̀bi ikú torí bá nàbí wa láyé ànàbí kankan nígbà ayé ànàbí tùràkàì ó wà lágbára láti kékeré kan máa mọ bẹ̀rẹ̀ sọ sórí ìwèrè stories yóò kàn wá gbogbo fictional stories táyé pé kò sójú ti yín gan ẹ̀yin kò mọ ẹ̀yin tẹ́ wèrè táyìn kò mọ ẹ wọlé ǹgbà sí àwọn Muhammadu tí ó mọ̀ yá ní sánsán wọn náà Muhammadu síbi ànàbí Muhammad ó délẹ̀ Yorùbá rí ẹ mọ̀ ní wọn lọ sí gbogbo ayé kọ́ńtì mẹ́rin ló dé rí kéèmọ̀ lọ kéèmọ̀ rìn láti Ìwó kórìn láti Òṣogbo kórìn lọ Òṣogbo kórìn láti Ìwó lọ Òṣogbo láti Òṣogbo lọ Èjìgbò láti Èjìgbò ó wá bó Ògbómọ̀ṣọ́ ẹ bá sọ pé wọn lọ sí gbogbo ayé bíbélì ló ti dénú ayé
mo fọlọ́ ṣẹlẹ̀ rí nínú ayé tọ́lọ́ ń dà yìí ànábì ò complete ní 1%. so jọ ṣe ìmọ̀ba mi tó nìyẹn sọ́lọ́ kẹ́ ọ́ tó complete ní 1%. 1% ni o ẹ̀yìn 699 o èrè mọ́kàsí mọ́dínà tánàbí ni kò tó 1% nínú ayé ẹ lè wo kìlómítà lé ayé tó wọ́ọ̀dù náà ẹ wo kìlómítà wọ́ọ̀dù ẹ wá wo ìrìn mọ́kàsí mọ́dínà tó tó 1% nínú iye kìlómítà tó wà nínú ayé kò tó 1%. ẹ ti sọ ẹ yá àràbí ìsìnkú fúnra ẹ sísẹ pé ẹ wá mọ̀ bó ṣe kẹ́ ẹ wá mọ̀ lọ sí ilẹ̀ China ó mọ̀ kí China wà ń gbẹ̀ yẹn kò sì ṣiṣẹ́ débẹ̀. ẹnìkan tó wá rìn ní tó wá ń ṣe wáàsí kiri àdúgbò kan ẹ wá sọ pé ọlọ́run méjì China ni ipò ọ̀nà fẹ́ da fún gbogbo ayé ẹ wá lédè tìlú tiwọn ni gbogbo ayé ọmọ sọ sẹ́ẹ̀rì bí tá gbàjáde tá a bá ti dọ́rùn wọ́n àmọ́ ní mọ̀ọ́rọ́ bùkà mo sì bèèrè lọ́wọ́ yín pé ok àyìn àfáà yìí ń ta jẹ́nu sáré wọ́n sọ pé mọ̀ọ́rọ́ bùkà kíní kan ìka mo sábẹ́rẹ́ gbogbo question gbogbo question máa ń béèrè yìí sìn tá a bá ti dáhùn gbogbo question yẹn tán gbogbo èyí tẹ́ kọ́ wa tí wọ́n ti wá béèrè question mi tá a mọ Arabic tán ìbẹ̀rẹ̀ kí láà fi dáhùn ìbẹ̀rẹ̀ láti fọ́n pé Mr. Malaika Mr. Nankilu John tuyọlọ Yorùbá ni mí ṣe ẹ lè sọ Yorùbá ẹ wo gbogbo story wèrè tán fún wa so we are I wan live no past àwọn Saudi Arabia àwọn past tí wọ́n gan àwọn rí pé past wọn ó kógbó sẹ́sẹ̀ wọ́n fẹ́ tún past wọn kọ́ past tán fẹ́ tún kọ́ àwọn akẹgbẹ́ góòlù àwọn sọ pé ọmọ Saudi ó ń bá Islam yẹn jẹ́ fáwọn ọmọ yẹn fẹ́ kún ṣe pé ẹ jẹ́ káwọn àwọn friendly káwọn náà nífẹ̀ẹ́ báwọn ọ̀dà advanced country àwọn Europe wọn ṣe nífẹ̀ẹ́ káwọn náà nífẹ̀ẹ́ ìwọ sọ pé mo bá Saudi ó ń bá Islam jẹ́ fún wa ni tí wọ́n bá Islam jẹ́ fún ọ kí wọ́n ní ó bàjẹ́ fún àwọn ọmọ ìyá rẹ̀ yóò bá Islam dọ̀jà jẹ́ fún wọn ìsìnkú yóò ní sórí rẹ̀. tí Malaika bọ̀ tí yóò bá lè béèrè question ní Yorùbá kò ní di answer nìyẹn. bẹ́ẹ̀ni tí Malaika bá ti dé báyìí tó yẹ pé ọ̀gbẹ́ni ta lọ́lọ́run bó ni ọmọ ìyá kàdé pé ó possible fiction wà á pé ìwọ̀n rọ́bùkà ń sọ fún ni pé ò ní ṣúyè pẹ̀lú káà rẹ̀. Baba God ẹ káàsán ẹ dákun àwọn nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ ṣe fún mi yẹ yìí ni mo ti kọ sínú sheet of paper yìí. Number 1 ẹ dákun mo fẹ́ kẹ́ ẹ ṣe. Speak English. Research you. wàláwàdà ni nígbà tó ní ó ní Ọlọ́run o sórí nínú ọdún yìí mo fẹ́ ra mọ́tò nínú ọdún yìí mo fẹ́ ra kẹ̀kẹ́ nínú ọdún yìí mo fẹ́ ra gbogbo ẹ̀ nínú ọdún yìí mo fẹ́ kọ́lé bọ́ọ̀lù àwọn yọjú sókè ni mo yẹ kó yá speak English ó kàn mú wèé ń báyìí ìwé tó kọ gbọ́ ẹ̀ tí ó kàn ra ajá ó kàn jù ẹ̀ nù ni wọ́n ní ó kàn sí ìṣẹ̀ padà nù ó gbé ya Ọlọ́run ilé òní kan sí. kò ní di answer. ó ti lísì ogo kọ́mẹ́dì ni o ó ti lísì ogo tó fẹ́ bẹ́ lọ́dọ̀ Ọlọ́run ó ti lísì ẹ̀ ó ní Ọlọ́run ya ìwọ̀n tí mo fẹ́ ni Ọlọ́run kan sọ láti sọ́nà kò ya speak English ó kàn wọ́n báyìí ó kàn wọ́n rẹ̀ ó kàn ràwé ó kàn jùlẹ̀ ó kàn ṣe padà ní. ní tó sọ ni pé Ọlọ́run ilé òní kan ṣe nígbà tí ó ṣe lẹ́ni kan ṣe ó wá sọ pé kí n ṣèdè kí n wá ṣèdè kí n tó lè wá sọ̀rọ̀ ó wá mú no wọ́n ti máa ń ròyìn Ọlọ́run fún aláàánú bí ẹni tí ò ní kan ṣe ni wọ́n sọ pé yá kọ́lọ́run tó lè ṣe tiẹ̀ ó sì báyìí àwẹ̀ Ramadan tó fẹ́ dé yìí torí kọ́lọ́run tó lè ṣe tiẹ̀ ó kọ́ gbàwẹ̀ kan báyìí táyì gba Ramadan ó sì wà gbà kan Thursday ó mọ̀ gbà kan Monday ẹ̀yin tẹ̀sí gbàwẹ̀ jù ní yá ń jẹ jù ẹ fẹ́ mọ bribe Ọlọ́run ẹ ti sọ Ọlọ́run di ẹni tí ò tiẹ̀ ní kan ṣe bọ̀dí ń tẹ́fẹ́ kọ́lọ́run ó ṣe gẹ́gẹ́ ní ò lè ṣe àbí ọ̀dọ́ sì mọ̀ pé kọ́lọ́run ra mọ́tò fún ẹ sọ́lọ́run dá company mọ́tò ni Ọlọ́run kọ́lẹ́ fún ẹ Ọlọ́run kọ́ dá kọ́ọ̀tì company cement impossible lè máa ń gbọ́ lọ́n sí kèsì sẹ́bi yín àwọn tí wọ́n bí yín tọ́jú gbẹ̀sẹ̀ àjọjì ló kó wa sínú àdánwò dárí gbogbo àwọn ọmọ kéékèèké nísìn èyí tí ò ṣe yahoo olè náà wọ́n lórí débi yahoo olè ní olè ló kálukú fẹ́ jàjẹun èyí tí ò ṣe yahoo ọmọ ogun owó olè ló kálukú fẹ́ jàjẹun gbogbo ọmọ Nàìjíríà nísìn báyìí mo wà kó wa bá ti lè bí o ṣe bó kankan jù tí o ṣiṣẹ́ àfi bó ni bó láti lọ sórí òkè bó bá ti ní ṣòro tẹ́yìn bá ti ní ṣòro pásọ àwọn àfóònù tó ń pẹ́ bó láti fún ọmọ ẹ̀ lówó bó láti bá dáwó jọ tí ó bẹ̀rẹ̀ iṣẹ́ òdo ti ẹ̀kọ́ náà bíríkìlà bó láti bá dáwó jọ tààrà sọ́bìrì sọ́fẹ̀ fún tí ó bẹ̀rẹ̀ ṣe bíríkìlà wọ́n àmọ́ pé àfó àmọ́ sọ pé ọ̀sẹ̀ lábọ̀ ṣe tó bá ti wọ́sẹ̀ bìsàbìsà kìnìún ó rówó
ọ̀kìnní kan lábọ̀ sí wọ́n mọ̀ bá wọ́nà tí ó gbà rí owó òjijì wọn ò ní bá lọ́nà tí ó gbà tó jẹ́ normal process tí ó fi mú 1+2 tí ó fi rówó ọ̀nà owó òjijì yẹn ní làbáàsì tó ń wá tọ́rọ ọ̀nà owó òjijì tí wọ́n fẹ́ mú wá làwọn náà ti lè jẹun àwọn olóyìnbó bá ní aṣogun owó fún ọ ẹ bá fẹ́ sógun owó fún ó ní kó lọ mú 1 million wá ẹjọ́ tó bá rí 1 million ó dàbí Chinese doctor sọ ni ó dàbí sọkúsọ tán pé tẹ́yìn bá rí tán pé irú 1 million tẹ́yìn fẹ́ mọ́ fi ṣe visa àwọn African country kankan pé irú 1 million yẹn tẹ́yìn bá fi wá business ṣe kí n ra jókòó tì kó ra mọ́ mú sí kó jẹ́ pé 1 million yẹn kó jẹ́ pé lóṣooṣù kó jẹ́ pé interest bí 20,000 ló ń rí tó jẹ́ pé 20,000 ló ń rí o tó fi ń jẹun tó fi ń bọ́ family kó sì gbé gbèsè ayé ìrọ̀rùn ẹ̀ kó wáyé bí ẹrú kó gé ọmọ lọ ó bẹ́tà ju kó wá lọ sílùú òòlù kó wọ́n mọ̀ fi yà jẹ́jẹ́jẹ́jẹ́ kó mọ̀ tó padà bọ́ sí nǹkan kan lọ ẹ àwọn ọmọ wa bó ti ń tọ̀kì ẹlòmíì wọ́n tà tí Mali wọ́n bọ́ sí Morocco wọ́n sí Spain ẹ wo Ọlọ́run lè ṣàánú Nàìjíríà o ìyà ń bẹ fọmọ tí ò gbọ́n o.